kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín fún àánú ńlá tí a rí gbà láti rí ọjọ́ ajé tí ó kẹ́yìn nínú oṣù ìkẹrin. A gbé yín gan Ọlọ́run ìyanu wa nítorí pé ẹ mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára. A dúpẹ́ oore ọ̀fẹ́ ńlá yín nítorí pé ẹ rán ọrọ̀, àṣeyọrí, ajé àti ìbùkún ńlá sí wa nínú oṣù yìí. Ògo ni fún orúkọ yín. A sì gbàdúrà wípé èyí tó kù kí oṣù yìí parí, olóore tí yóò fẹ̀rín ńláńlá sí wa lẹ́nu ní gbòrógùn mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá, ẹ̀yin Olúwa yóò darí wọn sí wa ní orúkọ Jésù, àti pé ọ̀rọ̀ tí a gbọ́ lónìí yóò ṣe ayé àti ọkàn wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ ajé ọjọ́ 29 oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ẹni tó mú ìlérí ṣẹ, ẹni tó mú ìlérí ṣẹ. Àkọ́sórí wa la mú nínú ìwé Àìsáyà orí ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ ìkọkànlá. Ìwé Àìsáyà orí ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ ìkọkànlá. Ẹni tí ń pe idì láti ìlà oòrùn wá, ọkùnrin náà tí ó mú ìmọ̀ mi ṣẹ láti ilẹ̀ jíjìn wá. Lóòótọ́ ẹni tí ń sọ ọ́, èmi ó sì mú un ṣẹ. Èmi ti pinnu rẹ̀, èmi ó sì ṣe é pẹ̀lú. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí 21 ẹsẹ̀ ìkíní títí dé ìkẹjọ. A mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí 21 ẹsẹ̀ ìkíní títí dé ìkẹjọ, tí ó kà báyìí pé Olúwa sì bẹ̀ Sárà wò bí ó ti wí. Olúwa sì ṣe fún Sárà bí ó ti sọ. Sárà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan fún Ábúráhámù ní ògbólógbò rẹ̀ ní àkókò ìgbà tí Ọlọ́run dá fún un. Ábúráhámù sì pe orúkọ ọmọ rẹ̀ tí a bí fún un ní Ísákì, ẹni tí Sárà bí fún un. Ábúráhámù sì kọ Ísákì ọmọ rẹ̀ nílà nígbà tí ó di ọmọ ìjọ mẹ́jọ, gẹ́gẹ́ bí Ọlọ́run ti fún un ní àṣẹ. Ábúráhámù sì jẹ́ ẹni 100 ọdún nígbà tí a bí Ísákì ọmọ rẹ̀ fún un. Sárà sì wí pé Ọlọ́run pa mí lẹ́rìn, gbogbo ẹni tí ó gbọ́ yóò sì rẹ́rìn pẹ̀lú mi. Ó sì wí pé ta ni ìbá wí fún Ábúráhámù pé Sárà yóò fi ọmú fún ọmọ mu. Mo ṣàbí ọmọ kan fún un ní ògbólógbò rẹ̀. Ọmọ náà sì dàgbà, a sì já a ní ẹnu ọmú. Ábúráhámù sì ṣe àsè ńlá ní ọjọ́ náà tí a já Ísákì ní ẹnu ọmú. Wọ́n yẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́-àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Fún ẹni tí ó ń ka èyí, ó ṣeé ṣe kí Ọlọ́run ti ṣe ìlérí àwọn nǹkan kan ńláńlá fún ọ sẹ́yìn, ṣùgbọ́n o kò tí ì rí àwọn ohun náà kó farahàn. Èyí jẹ́ ohun tó ṣẹlẹ̀ sí Ábúráhámù àti Sárà o. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, Ọlọ́run sọ fún Ábúráhámù, ó ṣe ìlérí fún un pé yóò di bàbá orílẹ̀-èdè. Ẹ̀wẹ̀, ọdún 25 ó ré kọjá o, a kò sì bí ọmọ kan ṣoṣo fún ẹni náà tí Ọlọ́run ṣe ìlérí láti di bàbá orílẹ̀-èdè nìyẹn o. Ẹ̀wẹ̀, nínú ìwé Genesis orí 18, Ọlọ́run dìde fún un. Mo gbàdúrà fún ọ lónìí, Ọlọ́run yóò dìde fún ọ, yóò sì fún ọ ní ìyanu tí o ti ń retí láti ọjọ́ tó ti pẹ́ ní orúkọ Jésù. Àmín. Mo rántí nígbà tí mo jẹ́ alábòjútó gbogbogbò fún ìjọ ìràpadà ti Ọlọ́run, mo ṣe ohun gbogbo tí mo mọ̀ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run láti mú ìjọ dàgbà. Ní oṣooṣù, mò ń gbé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ mẹ́ta kalẹ̀. Mò ń ṣe ẹ̀kọ́ Bíbélì, mò ń wàásù, mò ń gbààwẹ̀ àti àdúrà. Àwọn ènìyàn yóò wá fún àwọn ètò náà. Ní kété tí ó bá ti parí, wọn yóò pòórá ni o. Nígbà tí mo bá dé ìjọ ní ọjọ́ ìsinmi tó tẹ̀lé, ní ìgbà mìíràn pàápàá, àwọn ènìyàn yóò tún kéré sí ju ohun tí mo fi sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó ṣe àwọn àkànṣe ètò lọ. Ní ọjọ́ kan, ní ó kù ọ̀sẹ̀ kan péré sí ọjọ́ ìbí mi ní ọdún 1986, Ọlọ́run fi òpin sí ìyàgàn nínú ayé mi o. Ó bi mí pé kí ni o fẹ́ fún ọjọ́ ìbí rẹ? Mo sì wí pé mo fẹ́ ìyanu fún gbogbo àwọn ọmọ ìjọ mi. Ìyẹn ni ìbẹ̀rẹ̀ ìsìn ẹ̀mí mímọ́ tí o rí lónìí yìí o. Ohun gbogbo tí o rí tó ń ṣẹlẹ̀ nínú ìjọ ìràpadà jẹ́ àpẹẹrẹ ohun tí Ọlọ́run lè ṣe ní ìgbàkúgbà tí ó bá pinnu pé ó tó àkókò fún òun láti mú ìlérí rẹ̀ ṣẹ fún ọ. Mo gbàdúrà pé kí ọdún yìí tó parí, gbogbo ènìyàn yóò rí gbangba pé
Ọlọ́run rẹ́rìn-ín sí ọ ní orúkọ Jésù. Àmín. Nígbà tí Ọlọ́run bá ṣe ìlérí, ó lè fi ọkàn balẹ̀ pé yóò mú ìlérí rẹ̀ ṣẹ. Ẹ̀wẹ̀, ọ̀pọ̀ àwọn ènìyàn ti kùnà ìmúṣẹ ìlérí Ọlọ́run nítorí àìní ìgbàgbọ́. Tí Ọlọ́run bá ṣe ìlérí ohun kan fún ọ, lẹ́yìn tí ó ti dúró díẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní rò pé àbí Ọlọ́run parọ́ fún ọ ni, pé kò ní mú ìlérí náà ṣẹ. Ó lè má wá sí ìmúṣẹ o. Ìlérí yẹn lè má wá sí ìmúṣẹ nítorí èrò rẹ àti nítorí àìgbàgbọ́ rẹ. Ìwé Róòmù orí 4:20 sọ wípé Ábúráhámù kò fi ìgbàgbọ́ sí iyèméjì ìlérí Ọlọ́run. Kódà lẹ́yìn ìgbà tí ó ti dúró fún ọdún 25, ẹni tí ó ń mú ìlérí ṣẹ ni Ọlọ́run. Ẹ̀wẹ̀, bí o bá fẹ́ rí àwọn ìlérí rẹ̀ fún mímúṣẹ nínú ayé rẹ, o gbọ́dọ̀ gbà á gẹ́gẹ́ bí Ọlọ́run àti olùgbàlà rẹ. Gbé ìgbé ayé mímọ́ o, ní ìgbàgbọ́ o, kí o sì fi sùúrù dúró de Ọlọ́run. Kókó ọ̀rọ̀: gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹni tó ń mú ìlérí ṣẹ ni o, yóò mú àwọn ìlérí rẹ̀ ṣẹ nípa rẹ. Ẹ jẹ́ kí a sọ pé bàbá mi, bàbá mi, Ọlọ́run, gbogbo àwọn ìlérí tí o ti ṣe fún mi tí kò tíì wá sí ìmúṣẹ. Ọlọ́run, nítorí ìwọ ni Ọlọ́run májẹ̀mú tí ò ń ṣe ìlérí tí o sì ń mú ìlérí ṣẹ. Olúwa, ẹ mú gbogbo àwọn ìlérí wọ̀nyẹn ṣẹ nínú ayé mi lónìí lórúkọ Jésù. Ọlọ́run, mú mi kúrò nínú ipò ìlérí, mú mi lọ sí ipò ìmúṣẹ àwọn ìlérí, kí èmi náà kí o lè ní ẹ̀rí, kí n lè fi ọ́ yangàn ní gbogbo ọjọ́ ayé mi. Ẹ ṣé nítorí tí ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ yín. Olúwàbùkọ́lá Ayákó ni orúkọ mi. Ẹ máa bá wa like, kẹ́ máa comment, kẹ́ dẹ̀ máa share. Ẹ máa bá wa fẹ́ràn ẹ̀, kẹ́ máa kọ nǹkan kan nípa rẹ̀, kí ẹ sì máa bá wa pín káàkiri. Ọlọ́run yóò bùkún fún wa. Ẹ jẹ́ kí àwọn ènìyàn náà kí ó jẹ àǹfààní nínú ọ̀run ṣíṣí ti Yorùbá. Nígbà tí àwọn máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin, ó dàbọ̀.